Ẹ̀gbá lọmọ onígbẹ̀dú àlùlà, Ẹ̀gbá rọmọ onígbẹ̀dú àlùlò lọ́wọ́, Ẹ̀gbá rọmọ ajítọwọ́ àlejò bọ́nu ọ̀bọ̀yìnbọ̀yìn oògùn, Ẹ̀gbá mọlísàbí agbóǹgbò àkàlà ooo. Dédé Ẹ̀gbá oore ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé, ọmọ ajítọwọ́ àlejò bọ́nu iyọ̀ kẹlẹkẹlẹ ẹkùn tó jókọ́. Ẹni bá fọwọ́ tọ́ bàtà Ẹ̀gbá lójú, onítọ̀hún á gbọ́ pọnlápọnlá kan lójú awọ. Èdùmàrè kò ní jẹ́ kí torílẹ̀-èdè Nàìjíríà dàbí Tanzania yìí jí pé ìṣe dédé aráàlú bọ́ síta kó bọ́ sí gbòòrò kán léjọba jùlù sí gbàgádìá. Èdùmàrè kò ní jẹ́ kí ti orílẹ̀-èdè Nàìjíríà dàbí ti Tanzania. Àmì ọ̀rọ̀ ní kẹ́ ẹ ṣe o. Dédé ẹ̀yìn ń bẹ nítò ìṣàkóso, ẹ ṣe ètò ọ̀hún bó ṣe yẹ kó rí. Àwọn yìí á ń darí àti àwọn yìí á fi sípò ẹ̀tọ́ kẹ́ẹ̀bà àmọ̀ràn ìjẹ́ gidi fáwọn yìí jẹ́ ó wà nípò àkóso. Bẹ́ẹ̀ bá darí wọn síbi burúkú, ọba yìí jẹ́ ọba yìí jẹ́ kí orílẹ̀-èdè rójú, ọba yìí tún jẹ́ kí orílẹ̀-èdè kó tún rójú. Ẹ̀dà ọ̀rọ̀ rèé mo fi pa o. Orúkọ ọba ọ̀hún, olórí ọ̀hún kò ní parẹ́. Ẹ ṣe rere o, rere rèé pé ìkà kò pé ní ṣíṣe. Ṣebí àwọn èèyàn kan rèé ńlá kówó sínú stọ́rẹ́ẹ̀sì, ṣebí àwọn èèyàn kan rèé ń kówó sínú pósí. Níbi ebi ń pa mẹ̀kúnnù, ebi ń para ìlú o, ebi ń para ìlú o, nǹkan kò gúnrégé bó ṣe yẹ kó rí o. Ègbè ariwo ebi ń para ìlú o, ebi ń para ìlú o, ara ìlú kan gógógó o. Ẹ káàbọ̀ lórí ètò wa Yorùbá Àtàṣà. A jẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé bá a ṣe pè yín náà lẹ ṣe dá wa lóhùn. A gbà ládùúrà wípé ẹ dàgbà ẹ dógbò lágbára Ọlọ́run, ẹ ní fi àìsàn ló gbà bó tilẹ̀ kó kéré mọ́. Bàbá, ǹjẹ́ lè bàbá dárúkọ yín fáwọn aráalé tó ń wò wá? Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin náà ẹ kú àpọ́nlé. Orí tí àwọn èèyàn bá pèèyàn pé ẹ wá bá a ṣe nǹkan báyìí, wọ́n nífẹ̀ẹ́ èèyàn ni. Ẹ̀yin náà ẹ dàgbà ẹ dógbò. Ẹnì kọ̀ọ̀kan wa à ní ọjọ́ ọlọ́jọ́ lọ. Orúkọ mi ni Michael Olúbùnmi Ayélàágbé. Orúkọ àbísọ tí wọ́n ń sọ mí ni Àlàní. Àlàní. Orúkọ ti Gẹ̀ẹ́sì nígbà mo sàmì ni Michael. Ẹ ṣé bàbá, lágbára Ọlọ́run ọ̀rọ̀ lẹ́ máa sọ ẹ̀ ní sàn kan mi láṣẹ Elédùmarè. Ẹ ṣé Èdùmàrè. Bàbá, ǹjẹ́ lè ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́? Kó tó lọ sí ti ìgbóhùnsáfẹ́fẹ́, Bẹ́ẹ̀ bàbá. mo ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ gboyè nínú èdè Yorùbá àti ìmọ̀ ẹ̀sìn. Mo kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni, ibi tí mo ti máa bẹ̀rẹ̀ nìyẹn. Mo kọ́kọ́ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni lẹ́yìn tá a jáde ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. A gbọ́dọ̀ gbàgbé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà, torí òun ni òpó tó so gbogbo nǹkan ró. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. James's African Church Primary School ni mo lọ ní Ìdí-Àpẹ́. Ìyẹn l'Abẹ́òkúta ń bí? L'Abẹ́òkúta ń bí. Nígbà tí mo jáde, mo láǹfààní láti lọ sí Reverend Kuti Memorial Grammar School ní ilé ẹ̀kọ́ gíga. Mo kúrò níbẹ̀ ní 78. Nígbà tí mo kúrò ní ibẹ̀ yẹn, mo wá ṣiṣẹ́ fún ọdún kan. Lásìkò yẹn oore ọ̀fẹ́ wà, iṣẹ́ dẹ̀ wà. Tí o bá jáde, wà á tún ṣiṣẹ́ kó tó lọ sí ilé ẹ̀kọ́ sí. Tó bá dẹ̀ jẹ́ pé o máa wà ńbẹ̀, o máa lọ síbi iṣẹ́ tàbí wọ́n máa ṣe iṣẹ́ míì àbẹ̀ ẹ̀kọ́ míì,
olóore ọ̀fẹ́ ṣùgbọ́n nígbà tí èmi ṣe iṣẹ́ ọdún kan yẹn ní Federal Pay Office ní 1979 78 mo sọ kí mo jáde ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni. mo wá lọ sí ṣiṣẹ́ Federal Pay Office ni wọ́n ń pè ìgbà yẹn wọ́n wà ní oní Ọbántòkò wọ́n wà ní Ọbántòkò lẹ́yìn yẹn mo wá gbàbẹ̀ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni bẹ́ẹ̀ni ilé ẹ̀kọ́ olùkọ́ni St. Leo's Teacher Training College ní Oníkókò l'Abẹ́òkúta ń bí náà ìgbà tí mo láǹfààní láti wá lọ síbẹ̀ yẹn òun ni mo wá rí i pé àwọn nǹkan tí à ń rí lórí tẹlifíṣàn tá à ń gbọ́ lórí rédíò àǹfààní ni torí ẹ̀bùn yẹn ń gé mi lára jẹ ẹ̀bùn tí ìbéèrè tẹ́ béèrè yẹn ti broadcasting agbóhùnsáfẹ́fẹ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí mo sọ pé St. James's Primary School yẹn ni mo ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn olùkọ́ iṣẹ́ pàtàkì olùkọ́ ń ṣe olùkọ́ máa jẹ́ kí ẹ̀bùn tó bá wà lára ọmọ ó máa gbé yọ ó máa jẹ́ kó jáde nígbà tí wọ́n bá ti rí àmì tó wà lára yẹn pé ẹni ó lè ṣe nǹkan báyìí torí gbà yẹn ni mo ti ń láǹfààní láti máa ṣeré lórí ìtàgé nígbà tá a bá fẹ́ bọ́lídé. tó túmọ̀ sí pé òṣèré orí ìtàgé náà ti ní. gbà yẹn wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ àkọ́sórí ewì àkọ́sórí kìdí ẹ ṣe gbogbo akẹ́kọ̀ọ́ ni ó lè kà ibẹ̀ yẹn ni mo ti rí pé ẹ̀bùn yẹn wà tí ó ti ń jẹyọ díẹ̀díẹ̀ nígbà tí mo wá lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni ti St. Leo's Teacher Training mo ti ń rí i pé ẹ̀bùn yẹn túbọ̀ ń jẹyọ torí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ti Reverend Kuti mo gbóná nínú èdè Yorùbá àwọn ọmọ kíláàsì mi mọ̀ pé wọn lè bá mi wọn lè fọwọ́rọ̀ mi sẹ́yìn nígbà tí màmá Kuti wá kú ní 78 ní ìyá Fẹlá Aníkúlápó ẹ̀rẹ̀ mọ̀ pé ọmọ Abẹ́òkúta ni wọ́n wọ́n wá gbé wọn wá sílé àwa ilé ẹ̀kọ́ táwa ń lọ ìyá yẹn ló dálẹ̀ lórúkọ ọkọ ẹ̀ ìyẹn bàbá Fẹlá I.O. Ransom Kuti ìyẹn nígbà yẹn ní orúkọ bàbá Fẹlá lágbà yẹn so ìyá yẹn wá dá ilé ẹ̀kọ́ yẹn sílẹ̀ ní ọdún ní lásìkò yẹn ilé ẹ̀kọ́ yẹn lèmi ti lọ wọ́n ti dá lẹ̀ láti bí ọdún 1962 bẹ́ẹ̀ ni ọdún kejì tèmi dáyé lọ dálẹ̀ torí 1960 òun lèmi dáyé tó náà dá ilé ẹ̀kọ́ yẹn lẹ̀ èmi wá láǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ yẹn gbà tí ìyá yẹn wá kú ẹ̀dẹ̀ mọ̀ bó ṣe kú tí gbogbo rògbòdìyàn láàrin Fẹlá àti ìjọba wọ́n wá gbé òkú ẹ̀ wá sí ilé àwa tí adé jẹ́ wọ́n tó ti mọ̀ pẹ̀lú ewì tá à ń kéwì díẹ̀díẹ̀ tá à ń ṣe tí mo ti nílé ẹ̀kọ́ gíga yẹn mo ti kó ẹgbẹ́ jọ. tẹ́tí ní àwọn ẹgbẹ́ tí àwọn tó ń bá mi kọrin àwọn tó ń kọrin pẹ̀lú mi tí à ń lùlù sí nígbà yẹn. arábìnrin kan dẹ̀ wà tí mi ò lè gbàgbé orúkọ ẹ̀ ní màmá Bọ́sẹ̀ Báńwò olùkọ́ wa ní wọ́n wá lọ́dún yẹn wọ́n wá ṣe iṣẹ́ ìsìnrúùlù ní NYSC ṣùgbọ́n obìnrin yẹn gbóná nínú èdè Yorùbá òun ló kọ́ wa òun ló túbọ̀ fún mi ní ìwúrí mọ́ ìtí mo ti ń bá bọ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà táwa ṣe yẹn tán tí a ṣe òkú màmá Fẹlá mo kọ ewì ṣùgbọ́n gbogbo àsìkò yẹn ohun èdè Yorùbá mo fi ń kọ ewì nígbà yẹn. ǹjẹ́ nígbà yẹn bàbá ẹ má bínú ǹjẹ́ nígbà yẹn ẹ ní ewì kan tẹ́ ẹ ṣe fún màmá Fẹlá gbà yẹn. tí mo mọ̀ sórí mo ní ó ń ṣe ó ṣe ó pọ̀ ó ń ṣe yá Fẹlá sùn
fún mi láyọ̀ yá Fẹlá lọ o. agbéjúbà aró àlùkò jí àlùkò júbà osùn lékèǹlèkè jí lékèǹlèkè júbà ẹfun. Màmá Fẹlá Aníkúlápó ti lọ o, ẹni ire ti sùn, ikú tipẹ́ ni à ń pè, ikú tipẹ́ ní ń pè ní. Gbé ìwé yẹn kalẹ̀ nígbà yẹn ó lọ bẹ́ẹ̀ yẹn a kà ní inú ṣọ́ọ̀ṣì, a tún kà ní lórí ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ wa tí wọ́n gbé ìyá wa wọ́n wá ṣe ìtẹ́ ẹ̀yẹ. asáṣe gbogbo yẹn ẹ̀bùn yẹn ń lọ bẹ́ẹ̀ yẹn ní ilé ẹ̀kọ́ girama. Nígbà tí mo wá dé ilé ẹ̀kọ́ olùkọ́ni grade 2 ẹ̀bùn yẹn wá túbọ̀ buyọ torí ní ìjọ sátidé níjọ́ àbámẹ́ta wọ́n máa ń yà sọ́tọ̀ fún wa láti fi ṣe eré ìdárayá tó jẹ mọ́ tàṣà àti cultural night la máa ń pè. Ìgbà míì mo lè ka ìròyìn, ìgbà míì mo lè kéwì, tí n bá ti máa kéwì àwọn ẹgbẹ́ mi tí mo tún ti ní lọ́hùn wọ́n á wà pẹ̀lú mi. A nílù, a ní àwọn ara wa tó ń lùlù. Fẹ́mi George Omilani, bàbá tó bí Fẹ́mi Omilani. Gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé lọ, bàbá Fẹ́mi Omilani òun ni ó jẹ́ ọ̀kan nínú àwa tí a jọ lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni George Omilani òun ni orúkọ ẹ̀. Àwọn bíi olóyè Jùmọ̀kẹ́ Akíntọ́lá oúnjẹ Ọ̀nàtáyọ̀ ńgbà yẹn àpọ̀ bẹ́ẹ̀ yẹn, Ayọ̀ Oyènẹ́yẹ, olóyè Ayọ̀ Oyènẹ́yẹ, gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n wà nínú ẹgbẹ́ mi. ẹjọ ṣe ń gbà yẹn. Moses Ọlálékan Táíwò gbogbo alájọ wà nínú ẹgbẹ́ tájọ wà nínú, àti Yọ́ǹbọ̀ Balóyè yẹn ohun ẹ̀ ó lé ńlẹ̀ obìnrin ni tó bá gbé bí sóló kìíní kan tírẹ́bù ẹ̀ ó gbóná tó yẹ pé nígbà tá a tún kúrò ní ilé ẹ̀kọ́ a tún tẹ̀síwájú nínú ẹgbẹ́ yẹn tí ẹgbẹ́ a pè ní Olúmọ Ewì Star Group. Olúmọ Ewì Star Group. À ń ṣe lọ bẹ́ẹ̀ yẹn lẹ́yìn tá a tún jáde ilé ẹ̀kọ́ ó ń pè wá sóde láti ilé ẹ̀kọ́ à ń lọ àtọrọ àyè ní. tó túmọ̀ sí pé tí ń rí owó láti ilé ẹ̀kọ́. láti ilé ẹ̀kọ́ ni èèyàn gbọ́dọ̀ ní iṣẹ́ kí ni a ti máa pè é, iṣẹ́ ọwọ́, iṣẹ́ ọpọlọ. Ọlọ́run ti fún mi lẹ́bùn yẹn ló ti jẹ́ kí n mọ̀ pé oríṣẹ́ o. àti jẹun kò ní dọ̀ràn. Mo tẹ̀ fi ṣe wìwẹ́. Nígbà tí mo wá kúrò níbẹ̀ yẹn mo ń ṣiṣẹ́ olùkọ́, mo tún ka ìwé tó bá ti pè mí. Gbogbo àti mo sọ yìí ohun ìlànà ohun Yorùbá pọ́nbélé ni mo fi ń kọ ewì. Mo wá lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà. Ìyẹn tá a pè ní yunifásitì. Ogun State College of Education. Ṣé mo pé ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni teacher training. Bẹ́ẹ̀ni. Olùkọ́ wọ́n á tún lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà. Bẹ́ẹ̀ mo sọ pé mo ti kọ́ èdè Yorùbá àti ìmọ̀ ẹ̀sìn CRS ẹ̀sìn Kristi. Àṣé èmi ti dán lẹ́nu fún bàbá mi tẹ́lẹ̀ yìí pé àlùfáà ni mo máa ṣe. Nígbà tí mo wá fẹ́ lọ nígbà tí mo ti wà ní secondary school yẹn ni mo ti ń jẹ́ akọrin o nínú ìjọ Cathedral Pétérù mọ́ Àké Abẹ́òkúta. Ìjọ yẹn kẹ̀dẹ̀ ní àkọ́kọ́ nínú gbogbo nílẹ̀ Nàìjíríà yẹn ìjọ Pétérù mọ́ Àké Abẹ́òkúta. Tí a bá ń sọ̀rọ̀ pé àwọn ilé ìjọsìn òní àkọ́kọ́ wọ́n kọ́ dálẹ̀ ní gbogbo Nàìjíríà. Mo jákọrin ńbẹ̀, ìmọ̀ orin, mo ti lè fi orin gbé nǹkan tí mo fẹ́ sọ kalẹ̀ nínú ewì nínú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nígbà tí a wá ṣe bẹ́ẹ̀ yẹn
àti mo wá kúrò ní college of education yẹn kẹrì níṣe ni ó ń gbé ẹ̀bùn yẹn jáde. ó wá gbé ẹ̀bùn yẹn jáde gan. Olùkọ́ tí mo wá bá pàdé ń bẹ̀ òun bàbá olùkọ́ wa Fẹ́mi Dágúró, ẹ̀kọ́ àgbà, bàbá Tàlàbí, àwọn ìyẹn ní gbogbo ọdún yẹn lọ́wọ́ tí ó ti lọ ní ọdún yẹn ó wá jẹ́ ìgbà yẹn 1987 84 ni mo wọlé ní college of education, mo jáde ní 87 ọdún mẹ́ta péré náà. ọdún mẹ́ta péré. Ṣùgbọ́n lásìkò àárín ọdún mẹ́ta yẹn wọ́n fi mí jẹ bàbá Yorùbá. náà bá àgbà yẹn láàrin ọdún mẹ́ta yẹn náà. Bàbá Tàlàbí yẹn ló wá pè mí wípé kí ló dé tí o kì í fi ewì ìlànà Ṣóbọ̀ Àróbíòdu gbé ewì ẹ̀ kalẹ̀. Torí nǹkan tí mo máa ń ṣe ni pé ní ìbẹ̀rẹ̀ mo lè sọ pé mo júbà Olúdẹdẹ ilé ayé, ìbà ẹnìkan rẹ̀ ìjólúwa dédé àjùlé ọ̀run, mo júbà Èdùmàrè. Àwọn á bọ́ sí ìlànà ohun Yorùbá tá a fi ń ka ewì bí ìlànà Lánrewájú Adépọ̀jù, Túbọ̀sún Ọládàpọ̀, bàbá Ayọ̀ Àlàgbé. Ìlànà Yorùbá, ohun Yorùbá ni àwọn yẹn ń lò. Wọ́n ní Ṣóbọ̀ Àróbíòdu wà nínú àwọn tí a máa kọ́ nínú èdè Yorùbá nínú ẹ̀kọ́ yẹn, ní ilé ẹ̀kọ́ yẹn, pé ẹni kan ṣo tó dẹ̀ jẹ́ ọmọ Ṣóbọ̀ tó kù lọ́dún yẹn ni Bọ̀sún Ṣówándé. Èmi kẹ̀ máa ń júbà gbogbo àwọn yẹn nínú ewì yẹn. Màá wá bọ́ sí ìlànà Yorùbá gangan. Bàbá yẹn wá sọ fún mi pé kí n lọ jókòó, pé ọmọ Ẹ̀gbá dẹ̀ ni mí, oníbẹ̀ ni. Kéńtà ni ẹ́, mo níbẹ̀ ni mo tún mọ́ jẹun àti ìjẹmọ̀ ni ìyá tó bí mi. Ó bá ní kí n lọ jókòó. Mo á bẹ̀rẹ̀ sí ládé ti sọ èdè Ẹ̀gbá ní pọnrọn. Èèyàn bá jẹ́ ọmọ Ẹ̀gbá gangan, bẹ́ẹ̀ni, ó lè má gbẹ́gbà. bẹ́ẹ̀ni, ẹ parọ́. Gbogbo àwọn yẹn ni wọ́n á bẹ̀rẹ̀. Ewì àkọ́kọ́ tí mo kọ ní ohun ìlànà Ṣóbọ̀ Àróbíòdu ní 1986 nígbà tí Délé Gíwá kú. Mo kọ́ fi bẹ̀rẹ̀ nípa ti ìlànà ewì àròfọ̀ àrùngbè náà máa ń pè. Ní àròfọ̀ àrùngbè ní ìlànà Ṣóbọ̀ Àróbíòdu. Mo ní lè pa Délé Gíwá gidi, lè sí àgbà òṣìkà, lè sí àgbà kọ̀ǹtọ́yàn, lè sí àgbà òmùgọ̀, ìṣekúpa Délé Gíwá kiri gidi, lè sí ràn Délé Gíwá sàjòlé ọ̀run, ìyá Délé Gíwá ń bẹ níbẹ̀. Ó mà ṣe o, lè sí ìyẹn, lè sí àgbà òṣìkà. Kókó ẹ̀, àkọlé ẹ̀ ni lè sí àgbà òṣìkà. Ewì mi máa ń bá nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ. Torí ó pààyàn lára, èèyàn ń gba lẹ́tà kó dẹ̀ dogun náà. Lè sí àgbà òṣìkà. Ṣé wọ́n pé níṣe ni Délé Gíwá já lẹ́tà tí ó fi di gbà ò kó dẹ̀ bẹ́ẹ̀ kú. Ó ká mi lára. Wá bẹ̀rẹ̀ sí ní kọ ewì yẹn ní ìlànà tí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa. Torí pé o gbọ́dọ̀ yọ kò mọ́ òkun. Tó o bá kọ ewì akéwì ni gbẹ́nugbẹ́nu. Àwọn tí ó máa ṣe àyẹ̀wò ẹ̀, wọ́n máa jókòó pé a fẹ́ criticize ẹ̀ láti bí àṣẹ olóyìnbó, òun ni à ń pè ní gbẹ́dógbẹ́dó. Àwọn ẹni gbẹ́dógbẹ́dó ni àwa kéwì. Àwọn tó ń yẹ̀wò gbẹ́nugbẹ́nu. Nígbà tí gbẹ́dógbẹ́dó ti gbẹ́dó, ó kù gbẹ́nugbẹ́nu ló máa wò pé ó lè yẹ kó túbọ̀ gbẹ̀ẹ́ ibi yìí, ó túbọ̀ yẹ kó túbọ̀ ṣe dáadáa jù báyìí lọ. Ìyẹn ni ó fà á tó jẹ́ pé tí èèyàn bá wo àwọn àkọsílẹ̀ ewì tèmi, wàá rí ẹwà èdè inú ẹ̀, wàá rí òwe inú ẹ̀, wàá rí àwí tó wí ń bẹ̀, wàá rí ewì tó jẹ́ pé ó máa mú àwọn àṣàyàn ọ̀rọ̀ àmújáde láti inú ẹ̀. àfiwé ẹlẹ́lọ́ọ̀
àfiwé onípọ̀nrán oríṣiríṣi ló máa ń wà nínú ewì ewì torí mo mọ̀ yìí pé àwọn tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò nípa iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n bẹ. wọ́n ń bẹ mo ti kọ́ ẹ̀kọ́ débẹ̀ mo máa ń rò tí wọ́n mọ̀ mo dẹ̀ bá ń tẹ̀lé ìlànà bàbá ọ̀jọ̀gbọ́n wọ́n ti kú nísìnyí ọ̀jọ̀gbọ́n Ọlábìntán mo ka ìwé ọ̀jọ̀gbọ́n Ọlábìntán wọ́n á rí i pé tọ́gbọ̀njọ̀gbọ́n Ọlábìntán bá kọ èdè Yorùbá tó bá fẹ́ túmọ̀ ẹ̀ sí èdè Gẹ̀ẹ́sì bí bàbá Wọlé Ṣóyínká ṣe máa ń ṣe ó máa ṣe túmọ̀ ó máa ṣe transcribe sí èdè Gẹ̀ẹ́sì tí àwọn tí ò kì í ṣe Yorùbá tí wàá á lè yí wọn yékéyéké tó máa lè kà. Ní àti ibẹ̀ yẹn ni mo ti wá ń bọ̀ wá gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́ tó gbé mi dé ibàyí láti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà yẹn ni mo ti wá ti ń ṣe kó tó di pé mo dé ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ilé ẹ̀kọ́ tí mo kọ́kọ́ ṣe iṣẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ilé ẹ̀kọ́ ti ìjọba wọ́n gbé mi lọ sí ilé ẹ̀kọ́ Polytechnic Staff School Polytechnic Ogun State Polytechnic Staff School tó di Moshood Abiola Polytechnic ó ń jẹ́ Ogun State Polytechnic Staff School gbà yẹn mo ti wá pàdé obìnrin kan tí mò ń kọ́ àwọn ọmọ ẹ̀ ìyẹn léwì mo ń kọ́ wọn ní èdè Yorùbá mo ń kọ́ wọn ní tẹ́yìn bá wà ní primary school ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ ló máa kọ́ wọn wọ́n ti fi yẹn kọ́ wa ní teacher training ilé ẹ̀kọ́ olùkọ́ni. Níbẹ̀ yẹn ni àwọn akẹ́kọ̀ọ́ ti rí mi pé àtàwọn olùkọ́ wa ṣògùn bí bàbá yẹn jẹ́ pé eléyìí gbóná nínú èdè Yorùbá wọ́n máa tún fi ewì bá wọn. Ìyá yẹn wá pè mí pé kí n wá máa kọ́ àwọn ọmọ òun ní ilé ní àwọn iṣẹ́ tí kí wọ́n máa kọ́ wọn ní ilé bíi lesson teacher. Ibẹ̀ ni ìyá yẹn ti rí i pé eléyìí máa dáa fún iṣẹ́ ìròyìn iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. tó túmọ̀ sí pé ìyá yẹn ló jẹ́ kí. bẹ́ẹ̀ ni ìyá yẹn ń jẹ́ arábìnrin Mojí Òkúbánjọ. arábìnrin Mojí Òkúbánjọ ìjà ń ṣì wà. wọ́n wà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì báyìí wọ́n wà lè ń gbà ládùúrà fún pé kọ́lọ́run Olódùmarè kó túbọ̀ fún olókun ara àtàgbára kí n lè láǹfààní láti fojú kàn wọ́n báyìí wọn náà rí i pé iṣẹ́ tóun ṣe wọ́n lẹ́gi rélẹ̀ tí èmi dẹ̀ máa ń sọ fún gbogbo àwọn àgbààgbà wa mi mọ̀ bóyá yẹn wà nínú ìbéèrè yín o pé ẹ fa àwọn èèyàn gòkè ẹ fa ọ̀dọ́ gòkè pẹ̀lú owó tẹ́ ní ni pẹ̀lú agbára tẹ́ ní ni ẹ jẹ́ káwọn ọ̀dọ́ kan mọ̀ pé ẹni yìí ọpẹ́lọpẹ́ kó má jẹ́ yí pé mo kàn kó rówó mo kó pamọ́ bẹ́ẹ̀ ni wá tán. Obìnrin yẹn ló wá ń fà mí wọ iléeṣẹ́ rédíò. Nígbà yẹn mo sì ń ṣe olùkọ́ ní primary school o. Ẹ̀yẹ̀ ló ń ṣe agbóhùnsáfẹ́fẹ́ náà. Ó wá mú mi wọ̀ ó wá ní kí wọ́n máa ka ìròyìn. Ọ̀gá tó wá fà mí lé pé kó kọ́ mi ní kéèyàn bá ti báyìí tó mọ̀ pé mo gbóná iṣẹ́ ìròyìn gbọ́dọ̀ dé jókòó kó o túmọ̀ ẹ̀ sí èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá láti èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá mo lè ṣe é ṣùgbọ́n kí n jókòó kí n kà wọ́n sábẹ̀rẹ̀ sí ní àfi kí n jù ṣùgbọ́n ìyá yẹn ó ti fà mí lé bàbá Àdìsá Balógun lọ́wọ́ ṣé kí bàbá Àdìsá Balógun náà ṣì wà Ọlọ́run túbọ̀ fún wọn lé wọ́n ti máa gbẹ́nu lé 100 ọgọ́rùn-ún ọdún báyìí wọ́n wá ní àròfo àrùngbé yìí tí àwọn rí lára bòmí Ṣóbàrò bí Odù ti kú ìgbà tí èmi lọ sí College of Education yẹn ni bàbá Bọ̀sún Ṣówándé tí olùkọ́ wa yẹn sọ pé òun nìkan ṣe olókù nínú ìran Ṣówándé ní tẹlẹwì o àwọn Ṣówándé kan ṣì wà náà o. bọ̀ nípa tẹlẹwì. nípa ti ewì yẹn ewì àròfo àrùngbé yẹn pé kí ló dé tèmi ò máa ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n wá bẹ̀rẹ̀ sí rí i pé mo tún bá gbé iléeṣẹ́ Ògùn rédíò jáde dáadáa
iléeṣẹ́ Ògùn rédíò lẹ ti bẹ̀rẹ̀. iléeṣẹ́ Ògùn rédíò ni ṣùgbọ́n mo yín ṣe mò ń lọ síbi iṣẹ́ mi gẹ́gẹ́ bí olùkọ́ ẹ̀tọ́ wá wá ka ka ibi tí máa ń ka ròyìn. ewì fún wọn bóyá mo bẹ̀rẹ̀ sí ní ka ìròyìn Yorùbá ẹ̀túmọ̀ ẹ̀ sédè Yorùbá láti èdè Gẹ̀ẹ́sì bí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ni ó fẹ́ẹ̀ jẹ́ pé láàárín ọdún 1982 sí 83 kó tó di kí mo lọ sí college of education ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà níjẹ̀bú ni mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí rédíò gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́. ìgbà tí mo wá tó wá dé wọ́n wá tún fún mi ní iṣẹ́ sí i. wọ́n fún mi ní bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní pẹrẹwu. mi ò tí ì wọ ọbẹ̀ gangan mo ṣe ń ṣiṣẹ́ olùkọ́. ṣé wọn kí n gbà tá a dé láti college of education ó ti ń bọ́ sásìkò bẹ̀rẹ̀ fún báyìí kò fi bẹ́ẹ̀ sí iṣẹ́ mọ́ hàn títí bá a. mo wá ní bíjọba mo wá kọ ìwé kan ó wà nínú ìwé àròfàrùngbè apá kìíní tí mo tẹ̀ jáde. ìyá ti ṣèwé jáde. bẹ́ẹ̀ ni mo wá ní bíjọba kò tilẹ̀ tètè gbà mí síṣẹ́ tíṣà kí Èdùmàrè sàmà fún mi lóhùn kí n má rí bí ayẹyẹ lọ. ìjọ yìí mo lọ síbi ayẹyẹ kan mo ṣàròfọ̀ títí àpò mi ń dùn bí dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ n kò rántí n kò dẹ̀ dúró jẹun wọn torí àròfọ̀ mi àpò mi ń fi dùgbẹ̀dùgbẹ̀ kí Èdùmàrè jọ̀wọ́ tó sàtúwọ̀ jẹ́ ohùn mi kó má jágeere kí n má ṣe fọ̀. nínú àwọn ìrírí tí mo kọ nígbà tí mo kúrò níṣẹ́ tí mo kúrò ní college of education yẹn iléèwé olùkọ́ àgbà yẹn. gbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga Ọ̀fadà comprehensive high school náà gbé mi lọ bóyá wọ́n gbé mi wá sí Abẹ́òkúta grammar school ní Abẹ́òkúta ń bí mo wá tó ṣiṣẹ́ ní Abẹ́òkúta grammar school yẹn ni ọmọ akẹ́kọ̀ọ́ wọn àti ní Ọ̀fadà tí àárọ̀ tá a bá máa sọ̀rọ̀ báyìí mo máa ka ewì fún wọn máa fi ṣí wọn létí àwọn tó ń lọ school 2 àwọn tó ń lọ àwọn yìí gbé jọ́ngù ẹ̀ṣọ́ra yìí o gbogbo àsìkò yẹn wá ti di ohun àròfàrùngbè nílànà ti Ṣóbọ̀ Àróbíodu. 1984 ni mo ní mo wọ Ogun State College of Education mo jáde ní 87 mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ní 85 jẹ́ olùkọ́ padà ní 85 ara o ní 88 bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ padà ní ilé ẹ̀kọ́ wá jẹ́ ilé ẹ̀kọ́ girama kò ṣe talákọ̀ọ́bẹ̀rẹ̀ mọ́ mo wá bẹ̀rẹ̀ sí iṣẹ́ mo di 95 wọ́n wá gbà mí ní Ògidì sí iléeṣẹ́ rédíò tó jẹ́ Ogun State Broadcasting Corporation iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Ògùn. ẹ rí i pé ọ̀nà yẹn ìrìnàjò ńlá ni ó pọ̀ ó lọ díẹ̀. ẹ ṣé bàbá ẹ kú àlàyé ọ̀rọ̀ àdúpẹ́ ní ọwọ́ yín fún àlàyé tẹ́ ṣe. ṣùgbọ́n bàbá ǹjẹ́ ẹ lè sọ àwọn ìrírí nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ àti àwọn ipa tẹ́ ti kó nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ìtẹ̀ṣe? ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ipa tí mo kó àwọn èèyàn ló lè sọ ṣùgbọ́n kì í ṣe pé àánú ò ní lè sọ nǹkan tá a ṣe ṣùgbọ́n ẹlòmíì ló lè ròyìn èèyàn pẹ̀lú ìlànà ewì àròfàrùngbè yẹn tí mo fi wọlé. mo wà ní ẹ̀ka tó ń gbóhùn sáfẹ́fẹ́ torí ní iléeṣẹ́ rédíò ẹ̀ka akọ̀ròyìn wà ẹ̀ka tó ń tajà wà marketing ti ẹ̀ka tí ó ń gbóhùn sáfẹ́fẹ́ ó wà ibẹ̀ yẹn ni mo wà. mo jẹ́ ẹni tí ó wà ní tó ń fún ní olóòtú ètò Ayégbẹ̀gẹ́. Ayégbẹ̀gẹ́ yẹn ni ọ̀rọ̀ ṣítí ìṣẹ́jú márùn-ún ni wàá fi ń sọ̀rọ̀. a fi máa ka ìwì àti gbà sílẹ̀ àwọn agbèsè nígbà yẹn àwọn tó ń polówó ọjà pọ̀ tó máa polówó ọjà nínú ẹ̀ wọ́n máa
nínú ìṣẹ́jú márùn-ún yìí. Mo nífẹ̀ẹ́ sí nǹkan tá à ń ṣe. Àwọn pẹ̀lú àwọn akéwì mi bíi Gbénga Adébáyọ̀, Kọ́lá Adémẹ́kàn, yàtọ̀ sí bàbá Ayọ̀ Àlàgbé náà bá wọn bẹ̀ ni tóun náà ti ń ka ewì. Wọ́n máa ń gbé bàbá Ọlátúbọ̀sún Ọládàpọ̀ wá sábẹ́òkúta tàbí kó lọ gbóhùn wọn sọ̀hún. Isiaq Agbábíàká gbogbo àwọn yẹn Bọ́ládé. Ohun míì tó wà tó jẹ́ pé wọ́n lè gba méjì mẹ́ta mẹ́rin. Ẹni tó jẹ́ olóòtú wa láti wọ̀nyí kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé Sanyìnmí di olóòtú ni olóògbé Ọlátúnjí Oyètúndé, Ọlọ́run kó fọ̀run kẹ́ wọn. Ó jí dáadáa fún mi, ó tọ́ mi sọ́nà, ó fi mí mọ bọ́n ṣe ń ṣe ètò, bọ́n ṣe ń kójọ kó tó di tábà ṣe máa ń sè é tó máa fi dọ́bẹ̀. Mo fò àti Alhaji Sẹ̀míù Karim, mo gbóṣùbà fún wọn, wọ́n ṣe dáadáa fún mi. Bàbá Lékan Táíwò, ó wá dijọ́ kan, wọ́n wá ní a fẹ́ polongo, wọ́n fẹ́ ṣe raffle ticket, Ògúnrédò fẹ́ ṣe raffle ticket. Bàbá Lékan Táíwò àti bàbá Àdìsá Balógun, wọ́n wá ní báwo ló ṣe máa ṣe polongo yẹn jíngù láǹpẹ̀. Wọ́n bá ní tí mo bá dé láti Ọ̀fadà o kí n rá wọn, kò tí ì sí fóònù lásìkò yẹn o. Mo máa wá ka ìròyìn ní ìrọ̀lẹ́ Jímọ̀ tí mo bá ti dé, wọ́n á ti fi mí sí ìròyìn alẹ́. Ẹ ti mọ̀ pé wà ní. Bẹ́ẹ̀ni, mo wá rí wọn, wọ́n wá ní Ògúnrédò fẹ́ ṣe raffle ticket, raffle draw, kí n lọ ṣe báyìí. Bá gbé ìwé kalẹ̀. Èrò ọ̀nà rẹ̀ máa rányìn ọkà igbó, Ṣọ̀ún gọ̀gọ̀ rẹ̀ máa rányìn ọkùnrin. Ògúnrédò ti ṣàgbékalẹ̀ raffle ticket. Ẹni bá ra raffle ticket Ògúnrédò olíyìn àjẹmọ́tò. Nígbà ètò díẹ̀ máa parí, èmi náà ó ṣe náà dẹ̀ sọ mí di Ṣọ̀ún gọ̀gọ̀. Yàtọ̀ sí onígbòhùn lọ́nà fún tí gbogbo èèyàn mọ̀ yìí jẹ́ láti ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ibẹ̀ náà ti sọ mí ní onígbòhùn lọ́nà fún. Torí pé mo lè fi ohùn mi sùn jálá, mo lè ṣe ègè, mo lè fi ohùn mi kọrin Dàdàkúàdà tí wọ́n kọ nílọrin. Mo lè yí oríṣiríṣi ọ̀nà torí nǹkan kọ́ wa àti tí mo mọ̀ ni. Ṣùgbọ́n mo wá dúró gọ̀gọ̀rọ̀ lórí ti ìlànà Ṣóbọ̀ Àríbódù àròfò àrùngbè Ẹ̀gbá wípé kò gbọdọ̀ parun. Gẹ́gẹ́ bí olùkọ́ mi yẹn ṣe sọ fún mi ní bàbá Tàlàbí lọ́n fọ̀run kẹ́wọn. Ó sọ fún mi pé kò gbọdọ̀ parun. Kò dẹ̀ sí ẹlòmíì ní ìlànà yẹn mọ́. Ó dẹ̀ wá jẹ́ wípé nínú gbogbo ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni àbí ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà àbí ilé ẹ̀kọ́ yunifásitì, ẹ lè ṣe kẹ́ má kọ́ nípa tẹ́ bá jẹ́ Yorùbá lẹ bá lọ kọ́ o, ẹ lè ṣe kẹ́ má kọ́ nípa Ṣóbọ̀ Àríbódù. Mo wá sọra mi di ẹni tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ nípa Ṣóbọ̀ Àríbódù, tó sọ̀rọ̀ nípa Ṣẹ́gun Ṣówándé ọmọ Ṣóbọ̀ Àríbódù, ìwé yẹn ò fi bẹ́ẹ̀ sí níta. Tí Ṣóbọ̀ Àríbódù ni Moses Líjàdù tó kọ. Òun ló jẹ́ lásìkò tí àwọn òyìnbó Gẹ̀ẹ́sì tí wọ́n dé, tí wọ́n wá, tí wọ́n rò pé bóyá pé àwa Yorùbá à ní lítírésọ̀. Wọ́n rí i pé Ṣóbọ̀ Àríbódù ìlànà yẹn tí wọ́n á tẹ̀lé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní tó wá di pé bíi tọ́hún olóyìnbó pè ní contemporary. So Ìmọ̀yẹ́lá Àgbéná stands as a contemporary to Ṣóbọ̀ Àríbódù. Torí mo dìídì gbèrò. Wọ́n dàbí mẹ́ńtọ̀ yín nígbà yẹn. Mi ò mọ̀. Bẹ́ẹ̀ ni mi ò mọ̀ Ṣóbọ̀ Àríbódù. Ṣóbọ̀ Àríbódù ti kú láti 1836. 1836. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n iṣẹ́ wọn ṣì ń sọ̀rọ̀. Iṣẹ́ wọn ṣì ń sọ̀rọ̀. Kò sẹ́ni tó lọ kọ́ èdè Yorùbá ní yunifásitì tàbí ní college of education tí ò ní sọ̀rọ̀, tí ò ní kà nípa Ṣóbọ̀ Àríbódù. Aláṣàrò ọ̀rọ̀. Wọ́n á rò pé wọ́n gbọ́dọ̀ máa fi nǹkan kan ṣe rántí èmi náà.
bẹ́ẹ̀ ni. nígbà tí mo wá àwọn nǹkan tí mo tún lè ké nǹkan nìyẹn tí ìjọba bá fẹ́ ṣe nǹkan kan wọ́n máa pè mí láti orí ìjọba ológun ọ̀gágun Daniel Akítọ̀ndé àti ìyàwó wọn Olúwatómisìn Akítọ̀ndé kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ ìyá yẹn. mo lọ sí nígbà tí mo ṣe iṣẹ́ olùkọ́ wọ́n wá fẹ́ polongo wọ́n fẹ́ ṣe àwọn nurse olùtọ́jú aláìsàn wọ́n wá ń ṣe ọ̀sẹ̀ wọn. màmá kan wà nínú church wa St. Peter's Cathedral Mrs. Abiodun nurse matron ni àti mama Gomez ìyẹn ti kú Ọlọ́run fọ̀run kẹ́ mama Gomez wọ́n wá panupọ̀ pé kí wọ́n pè mí kí wọ́n á ka ewì. wọ́n á débẹ̀ nídìí àbáyé tó di FMC ní ìsinyìí wọ́n á débẹ̀ wọ́n á ní ìyàwó gọ́fúnà wà ń bẹ̀ o kí n dárúkọ ẹ̀ mọ́ o kí n ṣe ìdẹ̀kọ̀ tẹ́lẹ̀ mo wá ní màtí mo wá ń kéwì lọ láti polongo àjọ̀dún ọ̀sẹ̀ àwọn olùtọ́jú aláìsàn mo ń sọ ipa táwọn olùtọ́jú aláìsàn ń kó mo fi ewì sọ nígbà tí mo wá kan ìyàwó gómìnà mo wá ní obìnrin kan wà tó jẹ́ pé akọ̀wé fún màmá yẹn ìyàwó gómìnà ológun ṣọ́ọ̀ṣì kan látúnjọ ń lọ mo wá pè wọ́n Ṣàngósànyà Dúpẹ́ Ṣàngósànyà náà ń jẹ́ àwọn sì wà Ọlọ́run bá mi túbọ̀ jẹ́ kí ara àtàlàfíà bẹ́ẹ̀ ni wọ́n á ní ibo ní ìlú obìnrin yẹn ní Ìjẹ̀bú wọ́n á dárúkọ ẹ̀ fún mi ó mú mi rántí Ìjẹ̀bú yẹn mo wá sọ pé ibì kan dárúkọ ìlú tán ti wá yẹn wọ́n á pè mọ́ Ìjẹ̀bú Rèmọrè ibẹ̀ rẹ̀ mo fipá bá aya gómìnà ológun ìpínlẹ̀ Ògùn ọ̀gágun Olúkúnlé Daniel Olúkúnlé Akítọ̀ndé ìyàwó gómìnà ó wá bí mi lébi ọ̀rọ̀ kan létitún lédè Ìjẹ̀bú yìí ayé là gbé ṣé wọn ẹnẹ àbí wọn ẹnẹ kí yìí tèmi fi hùn lésì yìí wọn ẹlẹ́nẹ mo wá ní aya Akítọ̀ndé ṣé wọn ẹnẹ kọ́ńdọ́ọ̀mù àbí wọn ẹnẹ fèrè dádì wọn ẹlẹ́nẹ ariwo pọ̀ àtẹ̀wọ́ pọ̀ ọmọ Ìjẹ̀bú hàn ronú lọ pé èdè yẹn èèyàn lè sọ di ewì èèyàn lè sọ di orin wẹ́nẹ́ ẹ mọ̀ pé Ìjẹ̀bú kẹrin máa pé wẹ́nẹ́ mo kàn sọ di èmi lẹ́ni àkọ́kọ́ mo kàn gbé bẹ́ẹ̀ yẹn obìnrin yẹn kàn pé tálẹ́ǹtì eléyìí o kò fún mi lọ́wọ́ ń jọ yẹn o kò fún mi lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí ìyàwó ọ̀gágun Abacha tó wà lórí ìjọba ńgbà yẹn tó fẹ́ wá sí ìpínlẹ̀ Ògùn tó fẹ́ wá ṣe family support program wọ́n bá ní kán lọ pè mí wá. ìyàwó gómìnà ìyàwó Daniel Akítọ̀ndé wọ́n bá ní kán lọ wá mi wá ó sọ fún sẹ́kítírì ẹ̀ ní akọ̀wé ẹ̀ ní màmá Dúpẹ́ Ṣàngósànyà wọ́n bá ní wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. wọ́n bá béèrè pé èlò ni máa gbà pẹ̀wọ́ kẹ̀ ẹ jẹ́ kí n wá ṣe lọ́fẹ̀ẹ́. wọ́n bá ní wọ́n gbé mi wá èmi ò tí ì mọ̀ pé wọn náà ń jẹ́ o. bẹ́ẹ̀ni. ìgbà tí mo wá dé ilé ìjọba mo wá lọ síbẹ̀ wọ́n bá ní ìrìn ayé làgbé agbàgbé ó sọ ní èdè Ìjẹ̀bú wọn agbàgbé wẹ́nẹ́ wẹ́lẹ́nẹ́. nígbà tó di ọjọ́ ayẹyẹ ní cultural center ẹ̀ àákéwì mi mẹ́ta àsìkò yẹn wá ni mo ṣẹ̀ṣẹ̀ gbà mí sí Ògùn rédíò wọ́n ti mú nínú ará Ògùn rédíò tó máa ka ewì àwọn bíi méjì wọ́n ti múlẹ̀ wọ́n ti wà lórí program èmi òun ti pè mí pẹ̀lú àṣẹ ìjọba bẹ́ẹ̀ni ṣùgbọ́n èmi ti dé iléeṣẹ́ Ògùn rédíò lásìkò yẹn
kò tí ì ju bóyá ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì pàápàá bẹ́ẹ̀ ni mo sọ 1995. àwọn tí mo bá yẹn àtijọ́ ń kéwì iṣẹ́ kí akúmọ̀ra wa bẹ́ẹ̀ ni wọ́n ti wá ń lọ gbé àwọn náà gbọ́dọ̀ pé ìyá yẹn bá gbọ́ ìyá yẹn bá sọ pé ká ẹ bá mi sọ fún alábòójútó ètò ìròyìn alábòójútó yẹn náà ṣì wà láyé ní ìsinyìí ọmọ Ìjẹ̀bú ni kó fọ èmi rẹ ní program ẹni Bùnmi Ayélágbèrè má kọ́kọ́ ṣàròfọ̀ ó lè má kọ́kọ́ kéwì kẹ́ni kò bá kéwì níbí ìwì kò sí nìyẹn kíní kan wọ́n bá kọ́kọ́ pè mí mo bá mú àròfọ̀ ṣe mo mú hall yẹn mo pò mo tún sọ Haúsá sí ìyàwó Abacha mo tún fi ewì sọ Haúsá sí mo tún iná ń kwana iná gèjìyà iná ń kwana iná gèjìyà iná ń kwana iná gèjìyà bẹ́rẹ̀ àmà bàṣà báàgèjìyà ṣé kò sí problem kò ní báàgèjìyà mo ṣe gbogbo yẹn ibẹ̀ ni àwọn orin àròfọ̀ àkọ́kọ́ tí mo pé èèyàn ń ṣe rẹ́kọ̀dù nípasẹ̀ ètò Gbẹ́bíró yẹn ìyá yẹn wá ràn mí lọ́wọ́ wá fún mi lówó pé kí n lọ sí stúdíò bí tá a ti ń gbóhùn sílẹ̀ a wá lọ sí Ìbàdàn. ìyẹn ìyàwó gómìnà yẹn ìyàwó Aya Akíntọ́ndé Olúwatómisìn Aya Akíntọ́ndé Bàbá Àdìsá wọ́n tún jẹ́ ọ̀gá wa wọ́n ti fẹ̀yìntì gbà yẹn wọ́n bá mi lọ òun ló jẹ́ pòdúsà bàṣà ṣe ètò yẹn mo tún lè gbàgbé ìkànnà ara wa tí àjọ tún lọ sí Ìbàdàn yìí ló tẹ̀ ṣe àtọ́nà mi lọ sítorí mi ò kú mọ̀ bí tí mo ti máa lọ recording studio dẹ̀ tí ì sí l'Ábẹ́òkúta Ìbàdàn ní ìgbà tí mo gbà yẹn. so bàṣà ṣe gbogbo yẹn mo wá pe ewì yẹn ní wọ́n á pe rẹ́kọ̀dù yẹn ní Gbẹ̀bíró. Wọ́n á pè ní Gbẹ̀bíró kí ilé wa rójú o kájíjọ Gbẹ̀bíró ilé wa lè tòrò kájíjọ Gbẹ̀bíró. wà ní ìrọ̀nà rí máa rán ìyọ́ka igbó òmùgọ̀gọ̀ rí máa rán ìyọ́kùnrin. mo ní àwo orin àkọ́kọ́ tí mo ṣe nígbà tí mo wá ṣe gbogbo yẹn ìgbà tí wọ́n wá rí i tá a wá padà síbi iṣẹ́ tó ń rí i pé èmi náà kọ́ pé wọ́n tún fún mi lórúkọ mi sẹ́wọ̀n kí mo nílé ẹ̀kọ́ mo jẹ́ onígbòhùn lọ́nà fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n sọ mí ní onígbòhùn lọ́nà fún mo tún jẹ́ Sọ̀múgọ̀gọ̀ wọ́n bá pè mí ní ìjọba wọn ò mọ bẹ́ẹ̀ ṣe bí líǹkì yẹn ṣe rí wọn ò mọ wọ́n pè mí ní ìjọba tó ń bá dé wá ń sọ nǹkan tí mo bá ti yọ ìjọba ń bọ̀ o ẹ ṣọ́ra ẹ ṣọ́ ẹnu yìí o níṣẹ́ ló ń ròyìn pé àwọn Daniel Akíntọ́ndé náà wá fi yín síbẹ̀ fi mí ṣọ́ àwọn ibẹ̀ tí àwọn pé láwọn ìmọ̀ bóyá wọ́n sì ń ṣe nísìnyí o láwọn ilé iṣẹ́ míì láwọn ilé ẹ̀kọ́ àwọn agbófinró wa tá à ń pè ní SSS bẹ́ẹ̀ ni wọ́n máa ń fi àwọn èèyàn káàkiri ẹ̀ẹ́dẹ̀ rò pé akẹ́kọ̀ọ́ jọ ni ṣùgbọ́n wọ́n wá ṣàmì ni gbogbo níkọ̀ọ̀kan àwọn akọ̀ròyìn àní fàìlì lọ́dọ̀ wọn wọ́n máa ṣọ́ níta bá sọ ṣùgbọ́n èmi ò kì í kọ ìwì tàbí ṣàròfọ̀ kó jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run kó jẹ́ lẹ́yìn ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́là ó ṣe máa wà bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má ba nǹkan tí wọ́n bá fi sọ ìtàn tí mo bá sọ yẹn mo lágbà nílé ìran mi lítàn mo dẹ̀ ní àwọn bàbá tó yẹ pé mo dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọba ọ̀rẹ́ ìjòyè bí ọmọ yẹn ṣe wá rí ìṣòro tí mo lè sọ jù torí kí n tó wọlé yẹn náà wọ́n tún mú mi lọ sí Ministry of Information wọ́n tún lọ fọ̀rọ̀ wá mi lẹ́nu wò wọ́n ń ṣàwò pé ṣé kọ́ wọn gbà mí àbí kọ́ wọn má gbà mí mo dẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀bùn ni bàbá mi kẹ̀rẹ́ ti ṣe ọmọlẹ́gbìmọ̀ aṣòfin nígbà ìjọba bàbá olóyè Bísí Ọ̀nàbánjọ pẹ̀lú olóyè Ṣẹ̀san Ṣólúadé ọmọlẹ́gbìmọ̀ aṣòfin bàbá mi túmọ̀ sí pé kì í ṣe torí ìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi
àwa ò kì í bàbá tèmi kì í torí pé òun wà nípò kó wá máa ní ẹ̀yin gbọ́dọ̀ ṣe báyìí. Nígbà tó máa gbé mi ní primary school tí mo kúrò ní teacher training tó máa gbé mi ní primary school lọ abúlé náà gbé mi lọ sí bàbá mi dẹ̀ ti wà nílé ìgbìmọ̀ aṣòfin gbẹ̀yìn kò ní ẹnì kankan lórí ẹ̀. Ìṣòro wà o, ìṣòro ìkíní níléeṣẹ́ rédíò kí n fẹ́ kàròyìn wọ́n ní ẹ má fi Bùnmi Ayélàgbé sí o Ẹ̀gbá ló máa sọ o bẹ́ẹ̀ ni pé àwọn tó wà ní Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni pé èdè wọn kì í bọ́ sínú ẹ̀ èdè àwọn tó ń kàròyìn ní Ọ̀yọ́ èdè wọn wọnú ẹ̀ bẹ́ẹ̀ ni. kí ni lalako fẹ̀fẹ̀ ṣùgbọ́n ọ̀gá náà jẹ́ mo dẹ̀ ń gbowó iṣẹ́ bóyá kan ìtàn bá fi fún mi ní 5 wọ́n lè ní ẹ fún ní ìròyìn 3 ẹ fún ní ìròyìn 2 ẹ fún ní ìròyìn 1 ṣùgbọ́n àwọn productions tá a máa ń ṣe àwọn yẹn pọ̀ oríṣiríṣi máa lọ gbóhùn sílẹ̀ ẹ jẹ́ ká jọ́sìn àwa ara wa mo tún ṣe bọ́mọdé ò bá tàn bọ́mọdé ò bá tàn yẹn kò sílùú tí ẹsẹ̀ mi yóò tẹ̀. nípa bọ́mọdé ò bá tàn. nípa ètò bọ́mọdé ìtàn ìlú kọ̀ọ̀kan àtàgbègbè àti àwọn èèkàn gbogbo àwọn tó wà níléeṣẹ́ rédíò nísìnyí tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ìtàn ìlú ìtàn kínní kan ká lọ gbóhùn lọ lẹ́nu ọba tí wọ́n bá fẹ́ purọ́ tí wọ́n bá fẹ́ ṣèké àtàrà mi wọ́n ti kọ́. torí mo bá gba ohùn wọn sílẹ̀ mo máa wá jókòó máa tó débi pé tí kábíyèsí bá sọ̀rọ̀ nǹkan tí ẹlòmíì máa sọ tàbí tó lóye kan bá sọ̀rọ̀ ó máa gbé nǹkan tí ò bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ á sọ pé kò rí bẹ́ẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ rédíò ní àǹfààní pọ̀ tó bá mọ iṣẹ́ ẹ níṣẹ́ tó bá dẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ tó sọra ẹ di oníbàárà mo lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọlọ́tà lọ́dún yẹn lọ́hùn kábíyèsí ọba Oyèdé fẹ̀yìntì gẹ́gẹ́ bí olùkọ́ àgbà principal ni mo wá lọ gba ìtàn bí ọmọdé ò bá tàn lọ́dọ̀ wọn mi ò dárúkọ mi mo ti sọ fún ọ̀gá mi ń bí tíyàwó ẹ̀ jẹ́ ọmọ Ọ̀tà yẹn ọmọọba Tóyìn Gbádébọ̀ wọ́n ti sọ fún mi pé kí n lọ sọ́hùn mo lọ wọ́n tún sọ fún alábòójútó kan tó jẹ́ ọmọ Ọ̀tà mo wá débẹ̀ mo gbóhùn wọn sílẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa àwọn bo ní mo ní ọmọ Ẹ̀gbá pé wọ́n ní Bùnmi Ayélàgbé òun máa ń gbádùn ẹ̀ lórí rédíò ọmọ pé Bùnmi Ayélàgbé ni òun bá sọ̀rọ̀ pé ṣé mo mọ̀ pé a ti dàgbà gan nísìnyí o nípa mo ní Bùnmi Ayélàgbé ni ẹni tí wà wájú yín kábíyèsí ẹni tó ń gbọ́ ohùn ẹ̀ àgbàlagbà ńlá gan báyìí ni mo bá bú sẹ́rìn wá ní ó yá fọhùn kó wá jẹ́wọ́ ní Bùnmi Ayélàgbé mo ní béèyàn bá kó nǹkan mọ̀ mí olíyàn kó nǹkan gbóhùn mí ná èmi ọ̀ṣẹ́rù olígbò òun lọ́nà fún èmi afàìgbà kọ́là fàrùfọ̀ wàásù orin èmi àfìlànà ọ̀ṣọ́ ṣóbọ̀ṣẹ̀rìnṣẹ́ mo dákẹ́ mo dókò mo dékè ń ta ìlú Ìgànràn mo ti Ìgànràn dé òkè ọ̀nà Ẹ̀gbá ibẹ̀ rè mo bá relé òun rè gbàgùrà àgùrà léèdè ọmọ fàmúfàtẹ̀ àgùrà rè mo gbàdélé òwú kí n yí tèmi délé wọn nílé ìbára ọmọ asúrẹ́jagun aláyàgbàgbàgbàdo kábíyèsí ọlọ́tà ọmọ aláyàgbàgbàdo kábíyèsí mojúbà kí n yí tèmi múrin kọ olóto. Bùnmi Ayélàgbé rè bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ nípa mi mo wá ní bàbá ẹ jẹ́ kí n sọ mi ò wá gba ohùn sílẹ̀ kankan mo ti pa ẹ̀rọ ohùn sílẹ̀ tí mo mú dání wá ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ ìwọ Bùnmi Ayélàgbé ìyẹn náà mo kọ sínú ẹ̀yìn ìwé tí mo kọ dání tí mo ti tẹ̀ sínú ìwé àròfọ̀ tí mo ní mo gbé jáde yẹn ìwé àròfọ̀ orin Àrùngbẹ̀gbà apá kìíní mo tún ṣe lẹ́yìn yẹn mo ṣe ìwé tí mo pè ní àròfọ̀ dọ́là ìgbà tí wọ́n fún mi ní award gẹ́gẹ́ bí doctor University of Colorado
àti àtìlẹ́yìn ṣọ́ọ̀ṣì bàbá Bámiṣé ní Spring Bible Church. Òun náà recommend mi, wọ́n fi bàbá yẹn kàn wá bá mi ní àbí ayẹyẹ kan pé a ṣe ayẹyẹ Ẹ̀gbá Day of Prayer. Àǹfààní wà nínú ẹ̀ o. bẹ́ẹ̀ni. Mo wá sọ fún kábíyèsí Ọ̀ṣìlẹ̀, kábíyèsí Aláké ọba Ìbádélìpẹ̀dé ni wọ́n wà lórí ipò ńgbà yẹn, àti kábíyèsí Ìléwó ọba Adégbóyèga Àdìsá Fátọ̀nà, gbogbo wọn ọba yẹn. Tẹ́lẹ̀ kẹ̀rí ìṣọ̀kan ò fi bẹ́ẹ̀ sí láàrin àwọn ọba nílẹ̀ Ẹ̀gbá. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àròfọ̀ lóríṣiríṣi láti lè jẹ́ pé kí wọ́n ṣọ̀kan. Màá wá fi àwọn ní òjọ́jú sí wọn o. Màá wá fi àwọn orin àròfọ̀ yẹn màá wá fi ṣọwọ́ sí ààfin wọn. Ìjọ́ tá a máa ṣe Ẹ̀gbá Day of Prayer, a ṣe ayẹyẹ Ẹ̀gbá Day of Prayer yẹn, àyájọ́ ọjọ́ tá a yà sọ́tọ̀ fún pé kí a máa gbàdúrà. Lásìkò yẹn Ọbásanjọ́ wà látìmọ́lé, bàbá MKO Abíọ́lá wà látìmọ́lé, Kútì bẹ́ẹ̀ kọ́ Ransom Kútì wà látìmọ́lé, àti àwọn ikọ̀ ọmọ Ẹ̀gbá. Wọ́n á ní báwo la ti máa ṣe kí ni wọ́n bàbá Tóyìn Kókà, bàbá ní apènà Ẹ̀gbá nígbà yẹn, bàbá Olúwo Ẹ̀gbá nísìnyí, Edmond Adéyẹmọ Adébóyè, àti àwọn bàbá olóògbé Solomon Akínrẹ̀mí, gbogbo wọn àgbààgbà bẹ́ẹ̀ yẹn wọ́n wá ronú pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í gbàdúrà. Ọjọ́ 4 oṣù kínní ọdún 1843 òun ni ìbò Henry Tazon mú ìgbàgbọ́ wọ ilẹ̀ Ẹ̀gbá tó gbé Bíbélì wá. bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká kú máa ya àyájọ́ ọjọ́ yẹn sọ́tọ̀ tàbí ọ̀sẹ̀ yẹn ká máa fi pé gbogbo onígbàgbọ́ ilẹ̀ Ẹ̀gbá ká máa fi pọ̀ ọjọ́. Ó bá jẹ́ Anglican, ó bá jẹ́ Catholic, ó bá jẹ́ Sẹ̀lẹ̀, ó bá jẹ́ gbogbo àjọ máa péjọ ibẹ̀ yẹn. Àwa ń gbàdúrà rí i pé ẹsẹ̀ wọn ọba ò pé, ó tún ṣì kù síbì kan. Ọba bẹ̀rẹ̀ sí gbìyànjú. Ìjọ́ tí Ọ̀ṣìlẹ̀ wá tí gbogbo wa ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ. Mo kọ́kọ́ ní hallelujah, ìjà dópin, ogun ti tán, Olùgbàlà jagun olú. Mo kọ́ ni yẹn, gbogbo wọn kàn dìde ni. Orí mi wá wú pé èmi kékeré yìí níwájú wọn, iyì wà nínú ẹ̀ téèyàn bá mọ nǹkan tó ṣe. bẹ́ẹ̀ni, iyì wà mẹ́rin. mo gbà tí wọ́n á ṣe lọ wọ́n á ní kábíyèsí Aláké ọba Alípẹ̀dé, kábíyèsí Ọ̀ṣìlẹ̀ ọba Adédàpọ̀ Tèjú Òṣó, kábíyèsí Ìléwó ọba Michael Àdìsá Fátọ̀nà, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin olóyè ìlílẹ̀ Ẹ̀gbá, àwọn mùsùlùmí, ẹ jẹ́ ká gbìyànjú ká má fa àwọn ọ̀dọ́ lọ́wọ́ sókè. Ẹ̀yin aṣáájú ẹ̀sìn, ẹ jẹ́ kí á fi ẹ̀sìn yìí à ń sìn ká fi tọ́ àwọn ọmọ wa o. Àwọn mùsùlùmí wọ́n ń fowó rán ọmọ wọn lọ sí Mẹ́kà lọ ṣiṣẹ́ ẹ̀sìn. Àwa ti Kìrìsìtẹ́nì iṣẹ́ àmọ́ wo àwọn ọ̀dọ́ líran. Ẹ̀yin àgbààgbà, òmí ọmọ ayé làgbé ń fẹ́ la fàròfọ̀ orin jíǹrere ní Jerúsálẹ́mù. Ẹ̀yin gidi kò dẹ̀ ṣe tó. Ọdún tó tẹ̀lé mo lọ sí Jerúsálẹ́mù. Ọdún tó tẹ̀lé. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo lọ sí Jerúsálẹ́mù 2001. Mo lọ sí Jerúsálẹ́mù. Tíkẹ́ẹ̀tì tó ń fún kábíyèsí Ọ̀ṣìlẹ̀ òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí fi wá mi kiri. Ayé làgbé ṣé ó dẹ̀ ti dé láti Jerúsálẹ́mù, wọ́n ní kábíyèsí ẹ̀yin náà ní tá bá ti pàdé. Àǹfààní wà ń bẹ̀. Ṣùgbọ́n tí èèyàn ò bá mọ nǹkan tó ń ṣe, báwo ló ṣe fẹ́ débi tó fẹ́ dé? Báwo ló ṣe máa débẹ̀? Báwo ni èèyàn ògidì akàròyìn tó máa gbé èdè Gẹ̀ẹ́sì síwájú ẹ̀, bulletin tá a pè ní bulletin, tó máa ní kó kọ́ ní Yorùbá kó kà sétí gbọ́, tó máa jẹ́ ìkìdá English yẹn, èdè ti bulletin tán yẹn ló máa wá gbé ló máa kà. Báwo ló ṣe ní ṣìwí? Báwo ni kò ṣe ní ṣe sọ? Tó ò ní wú ààyè nínú ààyè tán fún wa láti kọ́, láti translate gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ lédè Gẹ̀ẹ́sì, láti túmọ̀ ẹ̀ nǹkan tí wọ́n gbó fún ẹ kó tó àsìkò tó máa la ka ìròyìn. Àwọn èèyàn ń bọ̀ láàárín tó ń forí rò wá máa ṣe mẹ́ẹ̀mẹ́ẹ̀. Ṣé àwọn kí bí mo ṣe ń forí rán òun ewì tí mo kà yẹn, ṣé pé ìwé tí mo kọ́ sí ni mo gbé dání, ṣé àwọn kí kò ní sí ìdádúró náà. Bó ṣe rí nìyẹn bí èèyàn bá ń ka
ìròyìn kò sí nǹkan tí mo fẹ́ sọ báyìí mo máa kọ́lẹ̀ ni máa tún máa fi àmì sí torí wọ́n ti kọ́ wa nílé ẹ̀kọ́ sórí ẹ̀ bí mo ṣe ń kọ́ ẹlòmíì kò ní súnmọ́ àgbà kò ní súnmọ́ gardener àbí ẹni tó wà lẹ́nu ní géètì gate man tí ó jẹ́ pé ó kéré sí ẹjọ́ kí wọ́n ti ń porúkọ ìlú yìí o mo rí èrò wọn o mọ̀ bóyá èrò wọn ni èrò wọn dẹ̀ wà ní Ìjẹ̀bú ó wá pè ní èrò wọn ní èrò wọn kẹ̀dẹ̀ ní nǹkan tó ní kò pè tí wọ́n ń sọ nínú ìròyìn gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀gá máa wò àwọn ará àtà máa gbọ́ wọn máa wò àwọn àlébù tó yẹ pé oríṣiríṣi èèyàn ń rí ṣùgbọ́n tí pé a ní ayé làgbé kò lè ṣe kó máa ṣùgbọ́n wọ́n fi ètò tó wọra jù ní pé kí a máa fi ká máa gbé ọmọ ọba fọ́ṣun kí a máa fi ti àwọn ọmọ kéékèèké àwọn tó kéré síyàn lẹ́nu iṣẹ́ ká máa fi wọ́n kẹ́ àwọn ọ̀gá nígbà tí mo di ọ̀gá tí mo di director tá a lè túmọ̀ sí olùdarí lẹ́ka tó ń gbóhùn sáfẹ́fẹ́ kákan lọ mú ọmọ ẹni tó wà lẹ́yìn ẹ̀ tó yẹ pé wọ́n ló yẹ kó o pàṣẹ wọ́n ló yẹ kó o ṣe kínní yẹn kò dáa oníkàlùkù ti fẹ̀yìntì báyìí o nínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ o bóyá wọ́n á dẹ̀ mọ̀ wípé nǹkan táwọn ṣe kù díẹ̀ káàtó ṣùgbọ́n Ọlọ́run gbà wá ró Ọlọ́run gbé wa ró a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mo fẹ̀yìntì nísìnyí ó ti ń lọ bọ́ ọdún mélòó kan fẹ̀yìntì ní 2020 mo ti fẹ̀yìntì mi ò dẹ̀ kùtà mi ò kùtà lẹ́nu lọ́ọ́lọ́ yìí tí bàbá Wọlé Ṣóyínká tó ṣọjọ́ ìbí olóyè kan ló kàn pè mí pé Bùnmi wọn ò kọ orúkọ ẹ sínú wọn ò fi ẹ́ sínú ètò báyìí ó lè ní kí dókítà yẹn bá mi sọ̀rọ̀ pé Bùnmi tó bá lè wá ikú gbàgbé àrùn gbàgbé ẹ o ní lẹ́gbàá ń bí wọ́n dẹ̀ ro ẹni yẹn dẹ̀ olóyè Ọ̀kẹ́ Àlàní Ọ̀kẹ́ ó ròyìn mi fún ẹni ó lóun mọ̀ mí ṣùgbọ́n ìmí ìwà tó yẹ pé kò ní yọwó ká máa sọ pé láti gbé ògo ilẹ̀ Gbága mo dẹ̀ ṣe é tó jẹ́ pé àtẹ̀wọ́ lọ àwọn akẹ́kọ̀ọ́ gan tá a ti kọ́ àtàwọn míì tó wà níbẹ̀ wọ́n ti kọ́ lára wa mo dẹ̀ gbìyànjú láti rí i pé àwọn ọmọ mi wọ́n mọ ìwé ké wọ́n máa rò fọ́ ṣe. ìyẹn gbogbo àwọn ọmọ yín. wọ́n mọ̀ ṣe ọkùnrin lọ́lọ́run fún mi Bùnmi ni ìyàwó mi tún jẹ́ àjẹmá ní mo ti sọ iná Èdùmàrè dá mi sí kí n rí ìmúrẹ̀ sọ bí gọ̀rọ̀kọ̀là bí kí n ta ìgọ̀rọ̀kọ̀ lówó lọ́wọ́ ọláẹ̀kú mẹ́wàá ó tún jẹ nìkan ìrọmọ lílé ìjẹun ọmọ abílẹ̀ ṣòro ọmọ awéríléyè ni Bùnmi ọkọ Bùnmi ayéláàgbé olígbọ ohun lọ́nà fún mi lọ́mọ Sàrùmí ọlọ́wẹ̀ á ṣerùbọ̀tẹ̀ ẹ̀wọ̀n wípé ó máa mú ìwúrí báwọn náà bẹ́ẹ̀ ni tí mo bá dẹ̀ kọ ewì mo fẹ́ lọ sóde o ìjó tá a máa jó ń ta máa ti kọ́kọ́ jó nílé tọ́ ọmọ mi nígbà tán wà pẹ̀lú mi báyìí bó ní kí n ṣàtúnṣe bó ní kí n dáàdi eléyìí ti wúwo jù ẹ yọ kúrò eléyìí ó lè ta bá torí bọ́lọ̀ ń bá ṣe pé kó wá. ẹ ṣe máa sọ. mo ṣe máa sọ. ẹ ṣe ẹ kú ohun àdúpẹ́ lọ́wọ́ yín bàbá ṣùgbọ́n bàbá a mọ̀ pé ìkan nínú àwọn olóyè Ẹ̀gbá akíní tá a sì mọ̀ pé ẹ ti ṣiṣẹ́ takuntakun sílùú Ẹ̀gbá nípa àwọn iṣẹ́ tẹ́ ṣe tó jẹ́ wípé a lè gbàgbé òun lọ́lùmọ́ wa náà débi tá a délé yìí àjẹgbàládùra wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà wọ́n tún ṣe máa kẹ́kọ̀ọ́ látara yín sí jù báyìí lọ. mo ń gbàládùra o. àjẹgbàládùra wípé ikú ò ní pa yín báyìí. àṣẹ o. bàbá ọmọ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ́pọ̀ ọmọ Ẹ̀gbá ni. ọ̀nbẹ̀rẹ̀. apá abo ní lẹ́gbàá. mo ti sọ bí kéńtà ìgànrànkòlà kéńtà ni bàbá mi bàbá tó bí bàbá mi kéńtà ni wọ́n bàbá tó bí ìyá mi kéńtà ni
ẹsẹ̀ méjèèjì ni mo fi tilẹ̀ ní Kẹ̀ǹtà. Ìyá tó bí bàbá mi ní Ìjẹun ni mo sọ pé bí Ìgànrànkòlà wọn á ní Ìjẹun, èmi kan rẹ̀ rọmọ abílẹ̀ ṣòro ọmọ awéléyè ní Ìjẹun nìyẹn. Ìjẹun náà ń kì bẹ́ẹ̀ torí Ìjẹun ní olóró lẹ́gbàá. Ìyá tó bí ìyá mi Ìjẹ̀mọ̀ ni. Ìyá mi sì wà, ìyá mi dẹ̀ ti gbẹ́nu lé 94 báyìí. Ọlọ́run Olódùmarè kò túbọ̀ lọ́ra bá mi lọ́ra ẹ̀mí o, kẹ́lẹ́yìn má àṣẹ ṣáájú. bàbá. Ṣùgbọ́n bàbá, ǹjẹ́ ẹ lè sọ bí ìtàn Ẹ̀gbá, torí pé mo mọ̀ pé àgbàlagbà ní ẹ̀jẹ̀ máa mọ̀ nípa àwọn ìtàn tó lọ nílànà Ẹ̀gbá, bí ibi tẹ́gbà ti délé ní bẹ́gbà ṣe bẹ̀rẹ̀ àti ibi tí a bára wa lé ní. Bàbá ǹjẹ́ lè sọ fún wa, ǹjẹ́ lè, ṣùgbọ́n kẹ́ tó bẹ̀rẹ̀ yẹn á wù mí kẹ́ ẹ bá wa kí oríkì Ẹ̀gbá. Ẹ̀gbá lọmọ onígbẹ̀dú àlùlà, Ẹ̀gbá rọmọ onígbẹ̀dú àlùlò lọ́wọ́, Ẹ̀gbá rọmọ ajítọwọ́ àlejò bọ́nu ọ̀bọ̀yìnbọ̀yìn oògùn, Ẹ̀gbá mọlí sàbí agbóǹgbò àkàlà ooo. Dédé Ẹ̀gbá òǹre ọmọ òṣìlẹ̀kùn pálẹ̀kùndé, ọmọ ajítọwọ́ àlejò bọ́nu iyọ̀ kẹlẹkẹlẹ ẹkùn tó jókọ́. Ẹni bá fọwọ́ tọ́ bàtà Ẹ̀gbá lójú, onítọ̀hún á gbọ́ pọnlápọnlá kan lójú awọ. Ẹ̀gbá. Ẹ ṣé bàbá. Ǹjẹ́ ẹ lè sọ ìtàn Ẹ̀gbá fún wa ní ráńpẹ́ bàbá? Fún àwọn tó ń wò wá nílé iṣẹ́ rí, a ti ní àwọn ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọn mọ tó ń pè ní tàn. Ìtàn jẹ́ ti ń di ohun tí ó ń di àfisẹ́yìn tó yẹ ti ń parẹ́, tó jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ tẹ̀yìn ti ṣẹlẹ̀ àti ìgbìyànjú táwa náà à ń gbìyànjú wípé kí Ọlọ́run ọba kó túbọ̀ jẹ́ kí àṣà àti ṣe ilẹ̀ Yorùbá kó má parẹ́. Ǹjẹ́ bàbá, ǹjẹ́ lè ṣàlàyé fún wa ní ráńpẹ́ nípa bí Ẹ̀gbá bó ṣe ṣẹ̀ wá?